Ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín lénìí nípa Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé. Ìròyìn ayọ̀ tó ń pani lẹ́rìn-ín, ìròyìn ayọ̀ tó ń múnú ẹni dùn, ìròyìn ayọ̀ tó ń bright day ẹni, òun ni mo mú wá fún yín lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn couples méjèèjì yìí? Ìròyìn nípa àwọn méjèèjì òun la mú wá fún yín lénìí. Lágbo òṣèré la wà, ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé Lateef Adédìméjì ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ o, Instagram. Ó ní wípé ó ní kí gbogbo ayé kí wọ́n bá òun jó, kí wọ́n bá òun yọ̀ torí wípé òun ṣẹ̀ gba àmì ẹ̀yẹ kan tuntun. Legit Entertainment àwọn ló fún un ní àmì ẹ̀yẹ yìí as the best actor ní Nàìjíríà. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kò rí wípé ìròyìn ayọ̀ gidi ni mo wá fún yín lénìí. Kì í ṣèròyìn tó ń bani nínú jẹ́, kì í ṣèròyìn tí kò múnú ẹni dùn. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.